àjọ àgbáyé United Nations wọ́n máa ti tú àṣírí ńlá nípa àwọn afẹ̀míṣòfò tí ó ń dààmú orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí ariwo wọn wá gbilẹ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn tó ti wá ṣọṣẹ́ burúkú ní apá ilẹ̀ Yorùbá lọ́dọ̀ tiwa níbí báyìí, tó sì jẹ́ wípé àwọn àjọ àgbáyé wọ́n ti wá jẹ́ kó di mímọ̀ wípé nǹkan ìjà ogun tí àwọn afẹ̀míṣòfò tó fi ń dà wá láàmú lórílẹ̀-èdè Nàìjíríà láti ilẹ̀ adúláwọ̀ wa iná ló ti wá, ìyẹn láti orílẹ̀-èdè Libya. Ẹ rántí wípé láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ní ariwo ló ti wá gbalẹ́gba oko lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé tẹ́lẹ̀ kì í ṣe tuntun, kì í sì ṣe ìròyìn wípé ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó ti mẹ́hẹ̀ kọjá sísọ, nítorí pé bí ìjínigbé bó ṣe ń ṣẹlẹ̀ ìní ìfẹ̀míṣòfò ni ló tún ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n láti bí ọ̀sẹ̀ mẹ́ta kan sẹ́yìn ní ariwo máa wà lágbára kọjá sísọ, nígbà tí àwọn afẹ̀míṣòfò yìí tí wọ́n ya wọ abúlé méjì tó wà lábẹ́ ìjọba Oríire ìyẹn nílùú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn abúlé Yàwótà àti Àwòrò Ẹ̀ṣẹ́ẹ̀lẹ̀, níbi tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ àti ọ̀pọ̀ olùkọ́, ìyẹn ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó ti jí wọn kó wọgbó lọ, tó sì jẹ́ pé wọ́n tó pa olùkọ́ méjì, ìyẹn Joel Adéṣíyàn tó yìnbọn lù lásìkò tó fẹ́ sá mọ́ wọn lọ́wọ́, àti Michael Oyèdòkun tí wọ́n dúnbú bí ẹni dúnbú màálù tàbí ewúrẹ́ nígbà tí wọ́n kó wọn dé inú igbó. Àwọn ìṣẹ̀lẹ̀ yìí ló jẹ́ kí ariwo kó sọ lórílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ló jẹ́ pé láti ọ̀sẹ̀ tí ó kọjá ní làwọn èèyàn náà ti bẹ̀rẹ̀ ìwọ́de káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lórí ìṣẹ̀lẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ yìí. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ àwọn olùkọ́ lórílẹ̀-èdè Nàìjíríà, Nigerian Union of Teachers NUT, ọ̀hún náà ti daṣẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni làwọn àtàwọn akẹgbẹ́ wọn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ ìwọ́de àti ìfẹ̀hónúhàn lórí ìṣẹ̀lẹ̀ tí à ń wí yìí. Ṣá o, nínú ọ̀rọ̀ wọn, àjọ àgbáyé United Nations wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn nǹkan ìjà ogun àwọn ìbọn burúkú tó wà lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò náà wọn lórílẹ̀-èdè Libya ni wọ́n ti rí o. Nínú ọ̀rọ̀ tí ẹni tí ó jẹ́ akọ̀wé kékeré fún àjọ United Nations, ìyún the United Nations Under Secretary General arábìnrin Izumi Nakamitsu, nínú àṣírí tó tú nínú ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí, ẹni obìnrin náà ló ti jẹ́ kó di mímọ̀ wípé lásìkò tí rògbòdìyàn tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Libya tí wọ́n ń gbógun ti ààrẹ orílẹ̀-èdè náà Muammar Gaddafi, èyí tó padà yọrí sí ikú Muammar Gaddafi ní ọdún 2011, ó ní gbogbo àwọn nǹkan ìjà ogun burúkú tí wọ́n lò lórílẹ̀-èdè Libya lọ́dún náà lọ́hùn, òní ló máa wà lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò Nàìjíríà àtàwọn afẹ̀míṣòfò lórílẹ̀-èdè bíi Burkina Faso àti Niger, tó sì jẹ́ pé ó ní àwọn irinṣẹ́ burúkú yìí ìlànà fi ń ṣiṣẹ́ bí káàkiri Nàìjíríà.